dédé àsìkò yìí ẹ̀yin aráalé. Ìkànnì Àwarawa TV náà lẹ ti láǹfààní àti máa wò wá. Abala èrò aráàlú òun la wà báyìí níbi tá ó ti máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lórí bí owó epo bó ṣe gbẹ́nu lọ sókè àti owó iná mọ̀nàmọ́ná. Ẹ máa bá wa ká lọ. Ẹ káàsán sà o. Ẹ jọ̀ọ́ sà, ẹ bá wa sọ orúkọ yín fún àwọn aráalé. Èmi ni Akínlolú Ọ̀nàọlápọ̀. So lórí ọ̀rọ̀ ilépodé ó ń pa iṣẹ́ wa lára débi pé àwọn èrò kò sí bá ṣe lè fẹ́ fowó kówé ọkọ̀ nísìn àwọn ọlọ́kọ̀ wọn máa pariwo, wọn ò ní pariwo ìjọba tí ó fowó kówé epo. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ nísìn àwọn ọlọ́kọ̀ wọn máa pẹ́ àwọn ọlọ́kọ̀ tó ti fowó kówó ọkọ̀ wọn ti fowó kówó ọkọ̀ wọn ò sì ní sọ pé ìjọba àpapọ̀ ló ń kó bá gbogbo àwa ọmọ orílẹ̀-èdè. So ó pa wá lára lọ́pọ̀lọpọ̀ tá à ń ra epo ó ti wọ́n jù, owó là ń wò lítà tí wọ́n ń tà fún wa ó ti kéré yeye ju bó ṣe yẹ lọ. So kò yẹ kó rí bẹ́ẹ̀. Nígbà wọn bá fẹ́ dìbò wọn máa campaign wọn máa pé nǹkan báyìí láwọn ó ṣe nǹkan báyìí láì ṣe nígbà wọn bá débẹ̀ tán wọn ò ní ṣe nǹkan kan fún wa mọ́. Dáì pé ara wọn ni wọ́n ń roko sí àwọn dé àmọ́ bí wọ́n ti ń gba epo lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn aráàlú ni wọ́n forí orí ta. So kò yẹ kó lè rí bẹ́ẹ̀. So kí ìjọba bá ní wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ilépodé. Ẹ káàsán sà. Ẹ káàsán wa. Ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Bámidélé Fẹ́rànmi. À ń lọ káàkiri láti mọ ìròyìn aráàlú lórí bí owó iná mọ̀nàmọ́ná ṣe gbẹ́nu sókè àti owó epo rọ̀bì. Nǹkan tí mo rí sí ni wípé àwọn ìjọba wa wọ́n kíyèsára tó bá léyìn ò kíyèsára torí ṣàṣàlẹ̀ tó lè sọ ohun tó mú owó epo wọn nísìn àti owó náà wọn nísìn mí mẹ́ńtẹ́ lè bi tó lè sọ pé nǹkan tó fà á ni ṣùgbọ́n àwọn aṣàfẹ́ fún wa ní irọ́ làwa rí sí kì í ṣe irú táìmù yìí tá a ṣe fi corona kan lẹ̀ in fact kò tí wọ́n tún ti ń plan àwọn fẹ́ fún wa ní second wave ẹ wò ẹ má yẹ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ tá a bá ní ká sọ̀rọ̀ lọ́bẹ̀ á ní sọ̀rọ̀ tán. báwo ni ọ̀rọ̀ owó ìfikún àfikún báwo ló ṣe palára fún iṣẹ́ yín. kò ní ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ara ẹ̀ bá yà ò yẹ kó ṣe irú nǹkan báyìí nílùú ó pààyàn lára gan ṣé ìgbà tí coronavirus tó da economy rù tó yẹ pé àti jẹ gan ọlọ́run kan ṣàánú èèyàn ni làwọn tó sọ pé àwọn ṣàfẹ́ máa gba èyí tẹ́ ẹ̀ níyẹn náà fẹ́ máa gbàrà lágídí èyí tẹ́ ẹ̀ níyẹn náà ni o fẹ́ gbàrà lágídí kò lọ́pọ̀lọpọ̀ ẹni tó bá lè ro àròjinlẹ̀ á rí wípé ẹ má yẹ ká sọ̀rọ̀ tó burú lórí. ǹjẹ́ ilé sọ pàtó ẹ̀ṣẹ́ ẹ mọ ìdí tí wọ́n fi fowó kó owó epo rọ̀bì àti. a lè mọ̀ ní mo sọ pé a lè mọ̀ ni wípé tá bá ní pé kí a bá wọn rò báwọn ṣe ń rò kò lọ́pọ̀ a lè rò ìtorí báwo lè ṣe máa sọ pé ìtorí pé epo wọn ní ọjà àgbáyé lè ṣe fi kún àwa ń produce epo bíbí ni àwọn tí ìlú táwa ń fi ara wa wé pé epo wọn lọ́hùn minimum wage wa kò kì í ṣe kankan náà Dubai is paying Dubai san over 300,000 minimum wage say almost same thing lepo wa nísìn lájọ ń ta ìpínlẹ̀ almost same thing àwa ò tí implement 30,000 pọ́n so tabasa àwọn sọ pé ẹ má ká juxtapose rárá kò lọ́pọlọ kò make sense iná à ń san owó òkùnkùn kì í ṣe owó náà o à ń san owó òkùnkùn tí ẹ bá ti rí tí náà ti wà báyìí ẹ mọ̀ pé month end ti ń súnmọ́ nìyẹn nípa ṣe wàá gbó wọ́n ṣe wàá gbó iná lánàá ní báyìí wọ́n ṣe tẹ bá ti rí tí náà ti ń wà díẹ̀ báyìí ẹ mọ̀ pé oṣù tí ń parí wọ́n fẹ́ wá gbowó ni à ń san owó òkùnkùn ni owó òkùnkùn là ń san lù nínú ìlú yìí ó dàbí ìgbà tí ọmọ ẹlẹ́ran ń jẹ egun ó ṣe ìpalára púpọ̀ ẹ máa fẹ́ ra nǹkan kékeré báyìí ẹ máa gbọ́ owó epo ti wọ́n o owó iná ti wọ́n o owó kíní kan lóòótọ́ dẹ̀ àwọn tó ń sọ bẹ́ẹ̀ mọ̀ nǹkan tó ń sọ torí ẹni tó fowó ra nǹkan mọ́tò ló fi máa gbé débi tó ti máa tà ó máa fi kún un ṣùgbọ́n àwọn ló yé kò yá wa. ti béèrè èrò àwọn aráàlú lórí bí ọ̀wọ́ngán ṣe dé bá owó epo àti iná mọ̀nàmọ́ná báwo ló ṣe ṣèpalára fún iṣẹ́ yín. ó ṣèpalára lọ́nà tó pọ̀ ọkọ̀ tí ń bá wa kó ọjà wá láti company lóríṣiríṣi bẹ́ẹ̀ so owó tá à ń san tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí owó tá à ń san sìn fún àwọn onímọ́tò tí ń bá wa kẹ́rù so ìpalára tó ṣe ọ̀pọ̀ ní ọ̀nà tó pọ̀ gidi ẹ wo àwọn taxi nǹkan kan tá à ń gùn tá à ń ṣe gbogbo ẹ̀ tá à fi ń kẹ́rù láti ibi tá a bá jẹ́ ẹrù sí ìgbà míì ibi tá à ń fi 500 gbé ẹrù ó ti di 1,000 naira so gbogbo yẹn. ǹjẹ́ lè sọ ìdí tí àwọn
ìjọba ṣé ẹ mọ ìdí tó fi fi owó kún owó epo àti iná mọ̀nàmọ́ná. tí n bá ní mo mọ ìdí ẹ̀ ìlọ́ mo pa mi mọ ìdí ẹ̀ rárá because kí wọ́n tó fi owó lé owó epo yìí ó yẹ kí wọ́n táyé pé ìyá wà ní ìlú tó ṣe kí wọ́n tó lè ṣe ó yẹ kí wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ even láàrin àwa youth ó yẹ kí wọ́n pè wá jókòó pé ìdí ni o táwọn fẹ́ fi lé owó lé owó epo but ìyẹn ò sí níbẹ̀ nǹkan kà gbọ́ overnight ni pé epo ti wọ́n which is not supposed to be so. ẹ káàsán máa. ẹ káàsán. ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn aráalé. mi ni Adéoyè. Mrs. Adéoyè. ẹ jọ̀ọ́ máa lórí à ń lọ káàkiri láti mọ èrò aráàlú lórí bí àfikún ṣe dé bá owó epo rọ̀bì àti iná mọ̀nàmọ́ná àti bó ṣe nípalára lórí ọjà tẹ́ǹtà ni. ìpalára àbí ọkọjá wípé tá a bá ń lọ tá a bá ń bọ̀ owó ọkọ̀ tún ti lé sí i níta ń tàgùn ò sì gbé kí wọ́n dákun káwọn ìjọba wa kí wọ́n ràn wá lọ́wọ́ lórí tó wà nílẹ̀ omi àtẹ́pó àti iná kí wọ́n jọ wọ́n bá ní bẹ̀ wọ́n kí wọ́n bá ní ràn wá lọ́wọ́ lórí ẹ̀. lẹ́yìn tí ẹ mọ pàtó ìdí tí àwọn ìjọba tó ṣe fi owó kún owó epo àti. kò yá wa náà o kò yé wa àwọn kí wọ́n ṣáájọ ni kí wọ́n bá ní ṣe gbogbo ẹ̀ kí gbogbo rẹ̀ sẹ́ńtù kílù ó lè bá àtúbà kó lè bá àtúnṣe. ẹ káàsán máa. ẹ káàsán. ẹ jẹ́ bá wa dárúkọ yín fáwọn aráalé. orúkọ mi ni Mrs. Atóyèbí. kí lẹ lè sọ nípa bí owó epo rọ̀bì ṣe lọ sókè àti iná mọ̀nàmọ́ná àti báwo ló ṣe nípa lórí ọjà tẹ́ǹtà. ṣé ní owó epo tó wọ́n yìí ó ti àfẹ́tẹ̀ wá táwọn alátọ̀nà tó jìnnà láti wá máa tajà nígboro ọkọ̀ táwọn ọ̀lọ́ndẹ̀ náírà tẹ́lẹ̀ ó ti di 200 so ẹ̀dẹ̀mọ̀ nǹkan tá a dẹ̀ ń tà kì í ṣe kó tún lé owó lórí tábàdẹ̀ ni a máa gbówó lé àwọn èèyàn ò ní fẹ́ máa rà á a kàn mú un mọ́ra náà ni kọ́lọ́run Elédùmarè kó bá wa rọ àwọn ìjọba wa kó rọ̀ fún gbogbo àwa mẹ̀kúndùn kí gbogbo nǹkan bá lè dá padà owó tó níná náà kọ́lọ́run rọ̀ wọ́n fún wa kí gbogbo nǹkan lè dá padà Nàìjíríà ò ní dàrú o. ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ mọ ìdí tí àwọn ìjọba ṣe fi owó kún owó epo rọ̀bì àti iná mọ̀nàmọ́ná. tí mo kàn wò lóye ń bẹ̀ ni wípé èmi wò pé bóyá gbogbo nǹkan tó jóná tó bàjẹ́ nígbà tí wọ́n ń ṣe kíní tí wọ́n ṣe yẹn lọ bóyá ìyẹn ni wọ́n fẹ́ gba owó yẹn lórí gbogbo wa wọ́n dẹ̀ wò pé kò sọ́nà tán tó lè gbé gbà lẹ́yìn epo àti iná bóyá ló jẹ́ kó ṣẹlẹ̀. àbọ̀rẹ́ o ẹ̀yin aráalé lórí àfikún owó epo rọ̀bì àti iná mọ̀nàmọ́ná àwọn aráàlú oníkálukú ló ti sọ èròǹgbà ló ti sọ nǹkan tán lérò lórí bí àfikún ṣe dé bá owó mọ̀nàmọ́ná àti epo rọ̀bì àti bí ó ṣe ní ìpalára lórí iṣẹ́ tó níkálukú wọn ń ṣe tá a bá tiẹ̀ ní kábíra wa léèrè ǹjẹ́ àwọn aráàlú ń jàǹfààní ìdí tí wọ́n fi owó kún owó epo rọ̀bì àti iná mọ̀nàmọ́ná a ò ní rí jù báyìí lọ lábala èrò aráàlú lórí ìkànnì móhùnmáwòrán Àwa Ara Wa TV Toyìnbá Bello Lawal lórúkọ ti tèmi ó dìgbà kan náà.